Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé a dá ọjọ́ pé adúpẹ́ pé a dá ìgbà kò kì í ṣe mímọ̀ ṣe tiwa bí kì í ṣe àyànfẹ́ Ọlọ́run bí kì í ṣe oore ọ̀fẹ́ rẹ̀ kábíyèsí Elédùmarè ọba lánàá ọba lẹ́ni ọba gbogbo ayé ọba tó ju gbogbo ọba lọ bàbá mi òkè ọba afúnni ọba agbani ọba ajíni ọba apani ìbà fún yín bàbá Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kànmọ́lẹ̀ pọ̀kan ìkan mímu ìkan àìmu ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀ mi lọmọ àròbí ọmọ àtòrì Gbajúmọ̀ òun lètò tí mo tún mú wá fún yín lénìí ẹ̀yin náà mọ̀ pé tẹ́ bá ti ń rí Adédoyin Kúkọ̀yí báyìí Gbajúmọ̀ ń tẹ̀lé ni bẹ́ẹ̀ bá ti ń rí Gbajúmọ̀ báyìí Adédoyin ń tẹ̀lé ni àá méjèèjì jọ lẹ̀pọ̀ ni bẹ́ẹ̀ lèmi àtàlejò mi lénìí bẹ́ẹ̀ náà la ṣe lẹ̀pọ̀ ẹ̀rín lẹ fẹ́ rí ni èdè lẹ fẹ́ gbọ́ ni ijó lẹ fẹ́ rí ni àbọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ gbogbo ẹ̀ ló pé sórí ètò yìí lénìí ó pé ní péré gẹ́gẹ́ bí ìṣe mi èmi ìṣàfihàn wọn àwọn ni wọ́n máa wọlé wá tí wọ́n wá sọ bí tí wọ́n ṣe jẹ́ o ibo ni wọ́n ti bẹ̀rẹ̀ ìlú wo la ti bí wọn báwo ni ìrìn àjò tíátà ṣe bẹ̀rẹ̀ fún wọn pàápàá ẹ wò ní kíákíá ká má gbára wa lásìkò ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀ ojú tó rí yín mà gbókè bẹ́ẹ̀ni ẹ kú ọjọ́ mẹ́ta ọ̀gá iṣẹ́ ńkọ́ àdúpẹ́ àwọn ará ilé ńkọ́ wọ́n wà Olúwa ṣeun ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín tí wọ́n ń gbọ́ yín nílé báyìí. tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà nílé ẹ̀yin tí ẹ mójú yín wò wá ní gbogbo ìgbà tínú yín dẹ̀ ń dùn sí wa ẹ ṣé àdúpẹ́ o. Olúwa ṣeun ẹ dárúkọ yín fún àwọn olólùfẹ́ yín nílé. Orúkọ mi ni Olú Olówó Gẹ̀mọ Àrẹ̀jàn Mr Portable. Olú Olówó Gẹ̀mọ Àrẹ̀jàn Mr Portable. Orúkọ kì í síbẹ̀ ọmọ ìlú wo gan-an ni Àrẹ̀jàn. A bí mi ní Kẹ̀ǹta Òkè Ìjìgbò l'Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. Nípínlẹ̀ Ògùn ẹ sọ bí kékeré yín bí ó ṣe lọ fún wa àwọn òwe wo lẹ kà bó dẹ̀ jẹ́ iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ ọwọ́ wo lẹ kọ́. Bí kékeré mi ṣe lọ ni pé mo bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Lísàbí primary school Ìjókòó l'Abẹ́òkúta ìgbà tí mo kúrò níbẹ̀ mo
mo lọ sí ilé ìwé Lísàbí grammar school so láti ibẹ̀ yẹn straight ṣe ni mo gba ìdí iṣẹ́ àwọn tó ń ta motor spare part lọ. ṣé nílùú Abẹ́òkúta náà? Lábẹ́òkúta ń bẹ̀ so wọ́n kó tó di pé ìgbà tá a ti wà ní secondary school yẹn ká sọ pé primary school torí pé ẹ̀gbọ́n mi Alhaji Ẹ̀bùn Olóyèdé Ọláìyá Igwe àwọn ni wọ́n ń ṣiṣẹ́ tíátà so tẹ̀gbọ́n tàbúrò ló bí wa àwọn ọmọ bàbá kan náà so oníkálukú wa kàn jórúkọ bàbá ẹ̀ ni so ọmọ bàbá kan náà lèmi àtọ́láyà so àwọn ni wọ́n máa ń daṣọ síkùn lágbolé wa tó máa ń ṣe bàbá Kóńgò àtàwọn àti parí olódó so kékeré yẹn ló ti wù mí láti máa bá wọn ṣe ṣùgbọ́n mi ò lè sọ àwọn ọgọ́ ò ní gbà àwọn bàbá àtìyá ò ní gbà bọ̀ mo máa ń láǹfààní àti wà ń rí àṣà wọn àmọ́ ó wà nínú ẹ̀jẹ̀ mi ṣùgbọ́n tó wá tó dípa tó bẹ̀rẹ̀ sí wò wọ́n lórí tẹlifíṣàn yá 80 something ó ṣáà ń dùn mọ́ mi bó wù mí mi lè voice out but nígbà tó wá dọdún 92 mo wá lo gbáǹkó mo lo àyà kíkí torí a kì í rí wọn lé but a máa ń rí bọ̀dá oyè Bọ́lá Ògúngbè first born bàbá Akin Ògúngbè so bọ̀dá oyè yẹn ló wá yín tì mí pé ẹ̀gbọ́n ẹ̀ tẹ̀fẹ́ bẹ̀rẹ̀ fíìmù kan wọ́n fẹ́ fi fíìmù náà lọ́dún náà Ẹlẹ́ṣẹ̀ làkọ́lé so ilé dádì àwọn ló fẹ́ dé sí ó dà pé máa lọ bá wọn báyìí o èmi náà fẹ́ ṣiṣẹ́ yẹn o so mo ṣe lo gbáǹkó lọ ni àbúrò mi báwo ni kankan ilé nǹkan kankan wọ́n tẹ̀ kọ́kọ́ ń dàpàrà má yà mọ́ ní tátà bí tèmi o kankan mo ń wò pé èmi ti ya ilé kò lè tẹ̀sán yẹn ò lè work so bọ̀dọ̀ yẹlẹ wa ni kí ló mọ tábúrò ẹ̀gbọ́n wa bẹ́ẹ̀ sọ ń gbọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ mo fẹ́ ṣe tíátà ni o ok ó ti ṣe náà nìyẹn so ìjọ yẹn gangan ni wọ́n ti gbà mí wọlé so bàṣà ṣe bẹ̀rẹ̀ sí rúùtù ẹ̀bọ̀ nìyẹn so títí ìgbà tó wá dúbíà around bíà 95 ṣá èmi náà wá kó gúrùpù tèmi náà jọ wọ́n mi ò kúrò lẹ́yìn wọn wọ́n fàyè gbà mí pé kí n kó tíátà gúrùpù jọ so mo wá kó theatre group jọ gbogbo ayé dẹ̀rẹ̀ a sì máa ń lọ ṣeré ní primary school secondary school so mo máa ń kó group lọ ṣeré ní school mo lè lọ sáwọn ọ̀nà oko mo ṣáà lè mi àtọ̀rẹ́ mi Ṣẹ́gun Ògúngbè àṣà ń káàkiri so bàṣà ṣe ń ṣe bọ̀ nìyẹn. a gbọ́ pé ẹ̀gbọ́n yín wọ́n gbà yín láàyè ìhàwó ní àwọn bàbá àti ìyá ni wọ́n wà kàn sí. ẹ ṣe báwo lẹ ṣe túṣe táwọn yẹn náà fi ní ó dà máa lọ. ṣe rí ìgbà tí bàbá àti ìyá mi kọ́kọ́ mọ̀ wọn kọ́kọ́ gbà o wàhálà yẹn mo kọ́kọ́ ń yọ mo ṣáà ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ ṣe wọ́n nígbà tó torí pé ṣe rí ṣẹ́sí pápá tí mo kọ́ yẹn nígbà tí wọ́n fẹ́ ṣe freedom ẹ̀ fún mi màálù méjì ni wọ́n pa ọ̀pọ̀ ní fújì ariwo yẹn pọ̀ but gbogbo bí mo ṣe wọ́n ṣí ṣọ́ọ̀bù yẹn fún mi bọ̀ kò ṣáàrí bó ṣe yẹ kó rí. ọdún mélòó lẹ fi kọ́? mo lo ọdún 5 fi kọ́ mo dẹ̀ lẹ́yìn ẹ̀ mo ṣí ṣọ́ọ̀bù so at the end of the day gbà tí ó fi máa di pé gbà tó máa di bí ọdún 1995 sí January 96 wọ́n mọ̀ nílé láti gbà tí mo ti ń tẹ̀lé wọn kiri yẹn ọmọ yìí ń lọ bí kankan ló máa ń yọ lọ kankan gbà kan so àwọn tó ti mọ̀ nínú àwọn àbúrò nínú àwọn ẹ̀gbọ́n bí báyìí ló ń lọ kankan ogun yẹn kọ́kọ́ dé bọ̀ létà àwọn ìwà ni ẹ fi lẹ̀ a lè sọ nǹkan kan ẹgbẹ́ ọ̀nà ẹ̀ ní so nígbà tó wá yá ara mọ́ mi wá ti wá ń balẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ṣàpàkọ́dà gbà fún mi to the extent pé eré tí mo kọ́kọ́ sọ pé káwọn èèyàn wá bá mi record lọ́dún náà lọ́hùn ìgbà tí mi ò róúnjẹ fáwọn èèyàn so mọ́mì mi yẹn ló máa wá ra ẹja ní o wọ́n á fata ránṣẹ́ sílé gbogbo ẹ̀ wọ́n ṣàbà mi sè é fáwọn èèyàn táwọn èèyàn máa jẹ so tí mo ṣáà fi record eré yẹn tán lọ́dún náà lọ́hùn. àkọ́kọ́ ṣe eré yín kí ni ẹ pe àkọlé ẹ̀? Òmìnira ni mo pe àkọlé ẹ̀. ọdún wo lẹ lè ṣe? 1999 àwọn eré kéèyàn máa lè parí ẹ̀ yẹn ni so mo yà láti 99 yẹn mo yà wọ yà 2000 ni. kí ló dé àwọn wo ni eré kéèyàn má parí? eré tí o bá ti sówó tó fẹ́ fi yà so owó kámẹ́rà nìkan ni máa ń rí kò tẹ́ ẹ sí pé owó kámẹ́rà yẹn gan wà ẹnìkan ló promise mi ní kámẹ́rà pé máa fún ẹ for 10 days mo yé mi láti yà 13 episode nígbà yẹn eré yẹn so I dey believe pé a máa kóra wa sí so I dey believe àwọn gáwa kọ̀ọ̀kan tá a máa fi sí wọn lè gbowó lọ́wọ́ wa ṣáà bẹ̀rẹ̀ sí àṣeré rí tíìchì dáṣẹ́ ṣeré so àṣà ń rọ gẹ̀dẹ̀ so ti yé so irú bẹ́ẹ̀ tó bá yà láti 99 yẹn lọ́wọ́ 2000 so ká tó edit tán kọ́ ó ṣàjáde ní 2001. ìrìn àjò yẹn pọ̀ olúwa ṣe. ẹlẹ́ẹ̀kan ẹ pera yín ní Arijan ìyẹn dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ yín sí bó lórúkọ yẹn gan ti wá. Arijan yẹn wáyé látara pé ọ̀gá wa kan ló ń record film lọ́dún kan wọ́n á lọ síbẹ̀
ọ̀gá wa Lékan Ọládipúpọ̀ Jọjọ́ Lékinsìn àwọn ni wọ́n play role ẹni tó fẹ́ pe ọmọ ọ̀dọ̀ wọn kí wọ́n rán ọmọ ọ̀dọ̀ iṣẹ́ so orúkọ tó ẹ̀wọ̀n pàwọn dẹ́ máa ń sọ èdè Indian so orúkọ tó bọ́ sí wọn lẹ́nu láti pe ọmọ ọ̀dọ̀ ni Arijan ṣèbí dẹ̀ ti kíw síbi tí màá ti wọlé Arijan tí mo dẹ̀ gbọ́ tọ́pọ̀ pé ọmọ ọ̀dọ̀ yẹn lọ́ní kó wọlé yẹn ni mo fi wọlé mo ṣe so àwọn èèyàn wá ń fi mí ṣe yẹ̀yẹ́ orúkọ yẹn kọ́kọ́ sound bákan sí wọn wọ́n fi mí ṣe orúkọ wo ni Lékinsìn pé lẹ́ẹ̀kan náà àwọn ní Arijan ni so yẹ̀yẹ́ yẹn náà ń ṣe pé Arijan so èmi dẹ̀ ti kọ́ lára àwọn èèyàn pé o ní kódà kọ́ pé ẹ ní ìgbẹ́ tó bá ti jẹ́ di tíátà ni o ní gbọ́n àgbà bí ọpẹ́ ni òpònú ló ń bínú so ìgbà tí wọ́n wá pè mí bẹ́ẹ̀ so lẹ́yìn gbogbo yẹ̀yẹ̀ táwọn ṣe meanwhile ọ̀tọ̀ lórúkọ tí mo fi ń sọ pé mo fi ń ṣe theatre group mi tẹ́lẹ̀ so ti yé bí mo ṣe change orúkọ theatre group mi sáré jan nígbà yẹn so ti yé bẹ́ẹ̀ yẹn sìn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń sìn ni mo wá padà change ẹ̀ sí Mr Portable nísìnyí Mr Portable ni Mr Portable ó ti di Mr Portable Entertainment Kingdom. ṣe Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. Arijan abala tá a fẹ́ wọ̀ yabala ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín ni àwọn tí wọ́n ní ìbéèrè wọn ni àwọn tí wọ́n fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àti ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń kà ni wọ́n dẹ̀ máa ń gbọ́ oríṣiríṣi nípa àwọn òṣèré Gbajúmọ̀ fi àyè sílẹ̀ láti jẹ́ pé nǹkan tó ṣókùnkùn sí wọn ẹ tàn mọ́lẹ̀ sí ìdí nìyí tí a fi gbé abala yìí ojú abẹ tá a fi gbé kalẹ̀ ṣé ó yá ká aṣojú abẹ ń kó. ẹ jẹ́ aṣọ́nkò. ẹ jẹ́ aṣojú abẹ ń kó. Bíọ́dún Adéọ̀sùn ni orúkọ mi mo ń sọ̀rọ̀ láti Onípan filling station láti sọ lórí Arijan mo rí pé òun náà wà nínú àwọn pàtàkì nínú àwọn òṣèré ṣùgbọ́n nǹkan tí fẹ́ bè lọ́wọ́ Arijan ni pé mo ti rí pé ó ti wà nínú òṣèré for a long time but kí ni àwọn nǹkan tóun lè gbé sílẹ̀ fáwọn tó ń bọ̀ lẹ́yìn tó máa jẹ́ àríkọ́gbọ́n fún wọn tó máa jẹ́ ìwúlórí fún wọn fáwọn tó ń bọ̀ lẹ́yìn. Tí mo lè rí gbé sílẹ̀ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn ni pé kán ṣọ́ra nínú ìrìn àjò gan ṣe rí àwa tí a bá jẹ́ entertainer àwọn nǹkan tó máa ń dojúkọ wá kò yàtọ̀ sáwọn nǹkan tó ń dojúkọ àwọn àfáà Ọlọ́run tàbí àwọn pastors tó yé ṣe rí wọ́n ṣọ́ra gan nínú ìrìn àjò torí wọ́n máa pàdé oríṣiríṣi wọ́n á pàdé ọ̀rẹ́ èyí tó jẹ́ obìnrin máa pàdé ọkùnrin èyí tó jẹ́ ọkùnrin máa pàdé obìnrin ṣe rí ẹni téèyàn bá pàdé ló ń jẹ́ kí ìrìn àjò dáa òun dẹ̀ ló ń jẹ́ kí ìrìn àjò ẹ̀dá fì ṣé ti yé tó gbogbo ẹni tó ti pàdé èèyàn bí èṣù lọ́nà Ọlọ́run á bá wọn tì wọ́n lùgbò torí nínú ìrìn àjò iṣẹ́ gẹ́gẹ́ bí entertainer yìí kò possible kéèyàn máa pàdé ẹ̀ ṣé ti yé ohun tí mo kàn lè sọ ni pé kán ṣàṣọra nínú ìrìn àjò. ẹ ṣe ẹ jẹ́ àpadà sójú abẹ. èmi Alájà Muinat Ògìdé mo wà ní Ṣeko ní Fabrics mo fẹ́ sọ nípa Arijan àwọn iṣẹ́ tó dáa ni Ọlọ́run á máa ràn lọ́wọ́ á máa gbéga kò ní ráburú kò ní rí ìkọsẹ̀ ayé gbogbo ohun tó bá ń dáwọ́lé á máa yọrí sí rere a máa ń gbádùn eré ẹ̀ o. tó èmi náà kí wọn lọ́pọ̀lọpọ̀ pé wọ́n ṣe gan gbogbo àdúrà tán ṣe fún mi tó èmi náà dá padà fáwọn náà àrí bẹ́ẹ̀ fáwọn náà. àmín ó yá ẹjẹ́ àtúpadà. orúkọ mi ni Olúfẹ́mi Ọ̀rúnṣọlá ní àti ìlú Abẹ́òkúta ni mo ti sọ̀rọ̀. Arijan ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré tí èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo gbádùn àwọn ipa tí mo kó nínú àwọn eré tó mọ̀ ń ṣe. àmọ̀ràn tí mo ní fún òun ni pé Arijan tí mò ń wò tí ẹ̀yin náà ń wò nílé yẹn mo gbàgbọ́ pé àwọn nǹkan kan sì kù nínú ẹ̀ tí ò tí ì máa gba àwọn ipa ìyẹn tá à ń pè ní role tó máa gbé àwọn nǹkan yẹn jáde. gẹ́gẹ́ bí olùkọ́ nípa iṣẹ́ ìkànsíraẹni àti ìbánisọ̀rọ̀ èmi kàn ṣàkíyèsí pé Arijan jẹ́ òṣèré tá a lè pè ní a very rounded character. So àmọ̀ràn tí n bá fún ni pé kó má fì síbì kan jù nínú àwọn ipa tí mo ń kó nínú àwọn eré tó ń ṣe torí pé
ìwádìí tá a ṣe ó fi yé ni pé téèyàn bá ti fì síbì kan jù nínú àwọn ipa téèyàn máa ń kó kò ń jẹ́ káwọn olólùfẹ́ èèyàn kí wọ́n lè pọ̀ tó bọ́n ṣe pọ̀ bó ṣe yẹ kán pọ̀ tó sí. Arijan ó ju ní táwọn èèyàn lọ, there is an extra Arijan. I want Arijan to bring out the extra Arijan ká lè mú gbádùn ẹ̀ dáadáa. ṣe rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan nǹkan tí bọ̀dá yẹn sọ nǹkan tí máa ń rò lójoojúmọ́ ni wọ́n á jókòó wọ́n á rí i pé ókè láti ṣe rí bí àwọn èèyàn ṣe máa ń pè wá síṣẹ́ àwọn tó ń pè wá síṣẹ́ ló máa ń fẹ́ make sure pé comedy ni kẹ́ wá ṣe comedy ni kẹ́ wá ṣe so meanwhile àwa dẹ̀ kọ́ṣẹ́ yẹn láti ṣe gbogbo roles ọ̀gá wa kan nígbà tá à ń kọ́ṣẹ́ yẹn máa sọ fún wa pé ẹ máa ń sọ òyìnbó kan pé don't be a stock actor pé má stock ara ẹ so kí ni ẹ ti mọ́ra láti lẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé àti àwọn òǹwòrán àti producers àti bí a ṣe kí n pè ní bí a ṣe ń tajà wa tí actor kan bá ti jáde tó bá ti jẹ́ pé ó jáde gẹ́gẹ́ bí bóyá ó ń play role tout tó bá ti gbà bẹ́ẹ̀ tó bá ti wá bá fẹ́ pè tó máa pè sí nìyẹn àfi ẹni tó bá fara ẹ̀ jáde ẹni tó dẹ̀ máa fara ẹ̀ jáde yẹn kẹ́ arówó produce gbogbo fíìmù tí mo ti ṣe láyé pé mi ni mo ní àti wọ́n 16 ẹyẹ kan ni mo kọ ní comedy rí mẹ́ ẹyẹ kan tí mo kọ comedy gan kì í ṣe comedy film ṣó ti torí pé serious story ni but mo play role mo play as a comedian bẹ́ẹ̀ ṣó ti so kí ni mo sọ ni pé èèyàn lèèyàn máa dù láti fara ẹ̀ yọ torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn nǹkan míì tí mo ní nílẹ̀ tí mo believe pé mo fẹ́ ṣe ń sìn tó fẹ́ jáde gẹ́gẹ́ bí àbọ̀dá yẹn ṣe sọ pé àwọn nǹkan ọ̀tọ̀ tó ṣì wà nú tí àwọn ò rí yẹn wọ́n dẹ̀ ti rí díẹ̀díẹ̀ láwọn ìgbà kan bọ̀ lẹ́gbà tí kíní yẹn tí bọ́ǹbù yẹn máa ró ojú kan ṣoṣo yẹn ni wọ́n rí sí lóòótọ́ pé good comedian ọ̀rọ̀ mi kọjá pé bóyá comedian actor tí kò sí tí kò ẹrú ẹni wíwá ni mo lè wọ̀ ṣótiyé so ìyẹn ló fà tó fi jẹ́ pé àwọn eré mi tó ń bọ̀ lọ́nà mo ṣèlérí fún bọ̀dá yẹn àti gbogbo ẹni tó kù tó ń rorú ẹ̀ pé nǹkan ọ̀tọ̀ tí wọ́n ń fẹ́ yẹn ó máa jáde. ẹ̀yin olólùfẹ́ Arijan ọ̀rọ̀ òun ni ẹ ti ń gbọ́ látẹ̀kan lẹ́nu wọn ṣé àwọn nǹkan míì wà tẹ ìfẹ́ kí wọ́n tan ìmọ́lẹ̀ sí dáadáa fún yín ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín òun ní kẹ́ máa fi àwọn ìbéèrè yín bó ti wọn ó kéré mọ́ ẹ máa fi ránṣẹ́ èmi dẹ̀ ní ìdánilójú pé tá a bá tún pè yín wá sórí ètò ẹ jẹ́ wa ní ihò dáadáa ilé la wà náà. ẹ ṣe Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. Abíọ́lá Adébáyọ̀ lórúkọ mi Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ ó yá ẹ má yí kúrò ńbẹ̀ ẹ máa wò títí láéláé ire o. Arijan ṣe mú pé lẹ́ẹ̀kan mo ní abala oríṣiríṣi ló wà lórí ètò bẹ́ẹ̀ni àti pàápàá ká tó bẹ̀rẹ̀ ẹni nǹkan kan ń jẹ ayín láyà mo wá ní kí ni nǹkan tó ń jẹ ayín láyà mo fẹ́ kẹ́ fẹnu ara yín sọ. ìgbà funfun báláwo tó bẹ́ẹ̀ lágbàlá Gbajúmọ̀ ó já mi láyà. àmọ́ kò yẹ kó sí ìbẹ̀rù fún ọmọ Ọlọ́run. bẹ́ẹ̀ni. abala ṣóláyà òun la wò wá yìí. ṣóláyà. bẹ́ẹ̀ni ẹ wo igbá tó wà níwájú èmi àti yín tẹ́yìn náà ti mọ̀ tí ń bá yín lẹ́rù. ìbéèrè 10 péré ló wà ẹ fọkàn yín balẹ̀ 3 lè láǹfààní àti mú 3 lèmi á kà fún yín ẹ̀ẹ́dẹ̀ dáhùn kò jù bẹ́ẹ̀ lọ. ó yá ṣé ká máa bá yí àdúpẹ́ ẹ rò pọ̀ ó má dàbí ẹni kò dúró wà bẹ́ẹ̀ kó lè rò pọ̀ abẹ́rẹ́ ìkọ̀ọ̀kan ni màmá mú nàbí. ẹ bá kó 3 pọ̀ kí n kó 3. ẹ bá kó 2 kẹtù mẹ́yọ kan sí kó ṣáà ti pé 3. orí ìyá aláta o orí ìyá mi aláta o orí ìyá mi aláta o orí ìyá tèmi aláṣọ o. ọmọ olówó lẹ́yìn. ìbéèrè 9 tó jẹ́ àkọ́kọ́ tẹ́ mú kí ni ìtumọ̀ ìdàndàn lédè wa èdè Yorùbá tí wọ́n bá ní ìdàndàn kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ni. ìdàndàn dàbí kásìkò lọ́tò orin lọ lójú títì sí ṣe wọ́n pé téèyàn bá ń wọ ọ̀kan níbi tí ò tí ì dé àwọn kankan máa tí àgàgà tó rùn bá ràn kí ní kan máa dàbí omi lórí títì
tí wọ́n máa ṣe lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ báyìí tẹ́gbà téèyàn bá súnmọ́ bẹ́ẹ̀ ló máa rí pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ so ìdàndán lèèyàn rí yẹn ó ń rí dandan àti ní tó ń rí tí kò rí nǹkan tí ò sí ń bẹ̀ táwọn olóyìnbó máa ń pè ní mirage. dandan ni ẹgbàá bàbá yorùbá mà ní kẹ ọ̀tẹ̀dẹ̀ ló ń bá yín lẹ́rù náà lẹ́wà gbà yìí. wọ́n bá ní tíátà náà láti ń gbọ́ díẹ̀. ìbéèrè ìkẹsàn-án tó jẹ́ ìkejì tí wọ́n bá ní ìjì kí ni wọ́n ń sọ. ìjì gbogbo wa la mọ̀ ìjì sí ní tí ó máa ń róòlù yẹn spirit kan ni right so tí ó bá dẹ̀ ti fẹ́ wá bẹ́ẹ̀ ó ní bó ṣe máa ń bá wa gbogbo iṣẹ́ ọlọ́run ọba ni ṣó ti yé. báwo ló ṣe máa ń wá. tẹ́bí jì bá ń jà ẹni tó máa mọ̀ pé jì ń jà because ó lè róòlù báyìí tó pé bóyá máa róòlù lẹ́sẹ̀. kíní yẹn kíní ó ní orúkọ kan tí wọ́n máa ń pè. atẹ́gùn atẹ́gùn líle líle òun ní ìjì tí yóò bá ṣọ́ra pàápàá ó lè sọ̀rọ̀ dárọ̀ gan so kọ́ má fi líle sí tí wọ́n sọ pé atẹ́gùn ló fẹ́ lù ó ti yé Yorùbá pé bàbá yẹn ló. tán bá ní ìjì òun láti jẹ́ nǹkan tó le atẹ́gùn líle bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe. mo máa ti gba méjì. òótọ́ mà ní. Ọlọ́run ló mọ̀ tó wà nínú kẹta yìí. òótọ́ mà ní. ìbéèrè ìkẹta tí ó jẹ́ ìkẹta. Gàyà mi ti ń já. ẹ jẹ́ káyà mi já. ẹ ṣe mú kọlẹ̀. mo mọ̀ ṣe bẹ́ẹ̀ fún yé ni kí ni Yorùbá ń pè ní kùrukùru. kùrukùru tó bá di ìgbà tí ọyẹ́ ń bọ̀ gbogbo ilẹ̀ máa funfun á dàbí ìgbà tí èéfín wà débi pé lójú títì ẹni tí kò bá dángájíá ò lè wa mọ́tò torí kò ní rán nǹkan bó ṣe lè hùn kí fúláì tí mọ́tò yẹn dáa tó. Abidjan bẹ́ẹ̀ ṣe gba mẹ́tẹ̀ẹ̀ta ni. bẹ́ẹ̀ ni mo ṣe gbà ẹ mọ̀ pé Karagba fún máa ń dún wò. ìyá aláta ẹ mọ̀ ṣe. wọ́n try àyà aláta tiẹ̀ try. ìyá aláta tẹ̀lé yín. àwọn wa. ọ tẹ̀lé yín débi. ẹlẹ́dàá wọn bá mi débi. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. abala yìí kì í ṣe pé ká fi mọ ẹni tó mọ̀wé àbí ẹni tó gbọ́ Yorùbá jù kì í ṣe nǹkan tó wà fún nìyẹn ká fi máa dára wa lẹ́kọ̀ọ́ torí àfẹ́ kí èdè ìṣe àti àṣà Yorùbá kó parẹ́ kò dẹ̀ ní parẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run níbi àìparẹ́ làwa máa rọwọ́ mú lọ sẹ́nu bẹ́ẹ̀ ni kò ní parẹ́ àwọn ọmọ wa wọn ní dọmọràn oníran. àmín o àmín àmín ẹ ṣe gan ni Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀ àìjẹ́ ní pápápá abala tá a fẹ́ wọ̀ yìí abala ajó ni ẹ sọ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀ máa ń jó ẹ máa ń kọrin ẹ tún jó mọ́. tí n bá gbọ́lù náà ni máa ń. a ó di dandan ká gbọ́lù ká tójú Ọlọ́run má jẹ́ ajójó ẹ̀sìn. máa wá gbìyànjú. abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé ohùn sókè lọ́hùn èmi àti àlejò mi fẹ́ jó. àmọ́ ìná mọ̀ pé ẹ̀ǹtẹ̀ wá bá lálejò. bẹ́ẹ̀ ni mo pàdé èèyàn mo pàdé èèyàn báwo wá ni. pẹ́kíkó rẹ̀ kí ni pẹ́kíkó rẹ̀ kí ni. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí tá a jó tán sí nìsín ẹ jọ̀ọ́ ní kíákíá ta lẹ́ni tó kọ́ àti pé kí ni àkọlé àwo orin. ẹ ṣe King Dr. Saheed Òṣùpá tí n bá gbọ́ dáadáa ó jọ pé Master Blaster ni. Abidjan. ìyá mi
ẹ láti tún padà wá sórí ètò yìí. ẹ ṣọ máa wà. ẹ láti tún padà wá mo ti fojú di yín ni ẹ gba gbogbo ìbéèrè ẹ tún gba eléyìí náà. atákéré iyọdún ni. àríjá nínú mi dùn gidigidi gan-an ni wípé ẹ wá bá wa lálejò lénìí. àdúpẹ́. ẹ ṣe láti iléeṣẹ́ April Ventures àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí wọ́n ní ká fún yín ní àwọn ẹ̀bùn yìí nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ Apilat Ventures ẹ̀yẹn ti Alhaja S Ọlátúnjí Alhaja Shine àwọn náà fún yín lẹ́bùn ẹ̀yẹn tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Dúpẹ́ Cosmetics Mojola Olúwa Stores wọ́n fún yín lẹ́bùn wọ́n tún fún àwọn ìyàwó yín gan ní ẹ̀bùn nílé ẹ dúpẹ́ lọ́wọ́ wọn kẹ̀dẹ̀ dágbére fáwọn olólùfẹ́ tó gbogbo ẹ̀yin iléeṣẹ́ tẹ́ fi nǹkan ránṣẹ́ sí mi mo dúpẹ́ o àtà owó lọ́lọ́jà ń jẹ́ o àtàjèrè lè máa ta gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ̀dẹ̀ wà ń lé náà ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o ibi tẹ́ ti ń mówó tẹ́ fi ń ra àwọn sinimá wa àpò bẹ́ẹ̀ kò ní gbẹ́ o lágbára lọ́dọ̀ Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé ilé tiwa tó lọ báyìí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Gbajúmọ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Arijan àmọ́ ká tó ṣẹ́jú pátá là báyìí ọjọ́ mi tún ti dé ìgbàgbọ́ tèmi ni pé Ọlọ́run ọba mi lókè á dá èmi sí á dá ẹ̀yin náà sí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ayọ̀ ìdùnnú tí mo fẹ́ fi yín sí lẹ́ni òun náà ni màá tún bá yín Adédoyin Kúkọ̀yí ló ń dágbére fún yín pé láyọ̀.